GBC2 90.5 FM. Èmi ni tìrẹ ni tí gbogbo wa ní ìpínlẹ̀ Ògùn, ìdàgbàsókè rẹ̀ ojúṣe wa ni pẹ̀lú. Ẹ káàbọ̀ sórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Àbẹ́òkúta. Lórí ètò yìí láti ń fi tó wa létí ìgbìyànjú ìṣàkóso ìjọba tí gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún léwájú fún ní ìpínlẹ̀ Ògùn. Àtúntìdé lọ́sẹ̀ yìí, Oluwakemi Abdul-Salam lórúkọ tèmi. Ẹ máa bá wa ká lọ. Ó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà láti tẹnpẹlẹ mọ́ ìgbésẹ̀ lórí ṣíṣe àmúlò ẹ̀ka ọrọ̀ ajé tó pẹ̀ka lónìrọ̀rùn láti mú àgbéga bá orílẹ̀-èdè yìí, látàrí pé yóò jẹ́ ọ̀nà láti ṣàwárí àti àlékún sí ètò ìpawọlé gbogbo ẹ̀ka ìjọba. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ èyí níbi àpérò ẹlẹ́kẹfà àti ètò ìrántí ọjọ́ ìbí ìkẹrìnléláàádọ́rin ti olóògbé aṣòfin àgbà Abíọ́lá Ajímọ̀bí tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta nílùú Ìbàdàn, tí àjọ aṣòfin àgbà Abíọ́lá Ajímọ̀bí pẹ̀lú ibùdó tó wà fún ìdánilẹ́kọ̀ọ́ ìpẹ̀tù àlàáfíà nílé ẹ̀kọ́ ńlá yunifásítì Ìbàdàn ṣètò. Gómìnà Abíọ́dún tẹnumọ́ pé gbígbájúmọ́ àwọn ẹ̀ka tí kìí ṣe tẹlẹ́po pẹtrol dípò ẹ̀ka epo pẹtrol tá a gbájúmọ́ tẹ́lẹ̀ rí ṣe pàtàkì, látàrí pé adẹ́dàbùkún léde pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ohun àlùmọ́ọ́nì tó lé ní 40 tá a lè mú ṣọ̀rọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ètò ọrọ̀ ajé Nàìjíríà yóò gbèrú, yóò sì fẹsẹ̀ múlẹ̀ dáradára bí a bá lè mójú kúrò lẹ́ka elépo láti gbájúmọ́ àwọn ẹ̀ka tí kìí ṣe tẹlẹ́po pẹtrol. Nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀, alákòóso fún ohun àmúṣagbára Olóyè Adébáyọ̀ Adélábù tọ́pa ìpèníjà orílẹ̀-èdè yìí sọ́dọ̀ àwọn aṣáájú àti àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí, láfikún pé bí a bá lè wá ojútùú sí ìpèníjà yìí, orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ di orílẹ̀-èdè ńlá. Gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣàfihàn ìdánilójú fáwọn ènìyàn Àwórì pé ìṣàkóso rẹ̀ yóò túbọ̀ tẹnpẹlẹ mọ́ ìgbésẹ̀ láti túbọ̀ mú ìdàgbàsókè tó yá kánkán bá ilẹ̀ náà. Lásìkò tó sọ̀rọ̀ níbi ayẹyẹ ọdún ọmọ ìgànmọ́dẹ tó jẹ́ ayẹyẹ àṣà nílùú Ọ̀tà lọ́jọ́ Àbámẹ́ta, gómìnà tẹnumọ́ pé ilẹ̀ Àwórì yóò túbọ̀ jàǹfààní ìdàgbàsókè ohun àmúlùdùn látọ̀dọ̀ ìjọba. Gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ, fífà tí ìjọba àpapọ̀ fa iṣẹ́ ojú ọ̀nà Èkó sí Ọ̀tà lọ́dẹ Abẹ́òkúta lé ìjọba ìpínlẹ̀ yìí lọ́wọ́ jẹ́ ara àfihàn ìfarajì ìjọba láti mú àgbéga bá agbègbè ọ̀hún. Láfikún pé àwọn ojú ọ̀nà àtàn lọ Lùsádà àti Ọ̀tà dé Ìdíròkò ṣe kókó nínú èròǹgbà ìjọba ìpínlẹ̀ yìí, pẹ̀lú ìtọ́ka pé ìṣàkóso ìjọba yóò túbọ̀ gbájúmọ́ ètò ìjọba alájùmọ̀ṣe. Gómìnà sọ pé ètò lọ lọ́wọ́ láti mú iṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ ojú irin láti Òkòkò Maiko dé Àgbàrá wáyé fún ìrọ̀rùn ìgbòkègbodò lágbègbè iléeṣẹ́ ńláńlá náà. Gómìnà wá kí àwọn ènìyàn Àwórì kú oríire ayẹyẹ ọmọ ìgànmọ́dẹ ìkọkànlélọ́gbọ̀n irú rẹ̀ tó jẹ́ ayẹyẹ àṣà, tó sì tẹnumọ́ ìfarajì rẹ̀ láti túbọ̀ ṣe àgbélárugẹ fún àṣà àti ṣe ìṣẹ̀ǹbáyé àwọn ènìyàn ìpínlẹ̀ yìí. Níbi ayẹyẹ náà ni Ọlọ́tà àti Ọ̀tà Ọba Abdulkabir Ọbalálẹ́gẹ́ ti fi oyè bẹ̀rẹ̀ ti ilẹ̀ Àwórì dá igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn onímọ̀ ẹ̀rọ Noimo Sàlàkọ́ Oyèdélélọ́lá fún akitiyan rẹ̀ láti mú ìdàgbàsókè tó yá kánkán bá agbègbè náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣèlérí láti ṣètò ìrónilágbára fáwọn mọ̀lẹ́bí àwọn akọni tó ṣubú lójú ogun ní ìmọrírì ipa tí wọ́n kó fún ìdáàbòbò ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Gómìnà ṣe àfihàn èyí nípasẹ̀ bó ṣe fún ẹ̀ka iléeṣẹ́ àwọn àbọ̀dé ológun ní ìpínlẹ̀ Ògùn ní ìwé sọ̀wédowó ẹgbẹ̀rún mẹ́wàá náírà lásìkò ìfilọ́lẹ̀ emblem fún ìrántí àwọn ológun fọ́dún 2024 nílùú Àbẹ́òkúta lọ́jọ́ Ajé. Ó ṣàpèjúwe ọjọ́ náà gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì nínú ìtàn orílẹ̀-èdè yìí. Ó kan sára sí iléeṣẹ́ ológun fún àtìlẹ́yìn lórí ìfẹsẹ̀múlẹ̀ orílẹ̀-èdè yìí. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣàtìlẹ́yìn fún àbójútó àwọn mọ̀lẹ́bí àwọn ológun tó fara gbọgbẹ́ tí wọ́n sùn lójú ìjà nípa ṣíṣètò owó ìrànwọ́ fún wọn. Gómìnà tó gbóṣùbà fún iléeṣẹ́ ológun fún mímú àgbéga bá ètò ààbò lórílẹ̀-èdè wa sọ pé àwọn ológun ṣiṣẹ́ fún ètò ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ Nàìjíríà. Alága ẹgbẹ́ àwọn àbọ̀dé ológun nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn
master warrant officer Olúmúyìwá Orúkọ̀tán dúpẹ́ lọ́wọ́ gómìnà Abíọ́dún fún àtìlẹ́yìn àtìgbàdégbà fáwọn mọ̀lẹ́bí ológun tó ṣubú lójú ogun. Láfikún pé ẹgbẹ́ náà ti ṣètò àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ní Alámàlà àti àwọn àjọ aláàbò láti ró ètò ààbò lágbára sí ní ìpínlẹ̀ yìí. Gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún yan alága tẹ́lẹ̀rí níjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìjẹ̀bú Honorable Túndé Ọládùnjoyè gẹ́gẹ́ bí olùdámọ̀ràn àgbà lórí ètò ìròyìn. Èyí jẹyọ nínú àtìjáde tí wọ́n kọ lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún 2023 tí gómìnà fúnra rẹ̀ fọwọ́ sí. Gómìnà Abíọ́dún kí Honorable Ọládùnjoyè tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ igbákejì akọ̀wé ìpolongo fún ètò ìkànsíra ẹni tí ìgbìmọ̀ ìpolongo ìbò aláṣẹ Aṣíwájú Bọ́lá Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC àti ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC kú oríire yàn sípò ọ̀hún. Ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn ló ń dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe sùúrù látàrí pé orílẹ̀-èdè yóò dára sí i láì ní fi ṣe àwọn ìpèníjà tó ń kojú rẹ̀. Gómìnà Abíọ́dún pe ìpè yìí lọ́jọ́ Ìṣẹ́gun níbi ètò orin Kérésìmesì ọdún 2023 àti ẹ̀kọ́ mẹ́sàn-án kíkà tí ìjọba ìpínlẹ̀ ṣètò tó wáyé ní gbàgede àwọn ológun Òkèmọ̀sán Abẹ́òkúta. Gómìnà tó pàrọwà sáwọn ènìyàn láti ní ìrètí ọ̀tun fún ọjọ́ ọ̀la tó dára rọ̀ wọ́n láti kún fún àdúrà kí wọ́n sì fìmọ̀ ṣọ̀kan lákòókò ọdún tá a wà yìí látàrí pé ayọ̀ ló ń gbẹ̀yìn ewúro. Gómìnà ṣàlàyé pé àwọn ẹ̀kọ́ Kérésìmesì kọjá ṣíṣe ayẹyẹ ìwẹ̀jẹ-ìwẹ̀mu ìbí Kristi nìkan ṣùgbọ́n ó jẹ́ àkókò láti ní àròjinlẹ̀ ká sì fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Láfikún pé àkókò yìí jẹ́ àǹfààní fáwọn ènìyàn láti parapọ̀ bí ẹbí kan ṣoṣo nínú ìfẹ́ láì ní fi ṣe ẹ̀sìn tàbí ẹ̀yà. Bó ti tẹnumọ́ pé ó tó àkókò láti ṣe àròjinlẹ̀ lórí ìwà àti ṣe tí ìgbé ayé Jésù Kristi kọ́ni àti àwọn ẹ̀kọ́ rẹ̀. Gómìnà tọ́ka pé ìṣàkóso ìjọba tó wà lóde yìí nípasẹ̀ àgbékalẹ̀ èròǹgbà iṣẹ́ yá tí kópa tó nítumọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí nípasẹ̀ ṣíṣe àwọn ọ̀nà tó lé ní 500 kìlómítà, kíkọ́ ogunlọ́gọ̀ ilé ìgbé tó lé ní 3,000 àti ọ̀gọ̀rọ̀ àwọn ibùdó ìpèsè ìlera alábọ́dé jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí níbàámu pẹ̀lú ìlérí rẹ̀ láti ṣe àwọn iṣẹ́ àkànṣe káàkiri ìpínlẹ̀ yìí láì fi síbì kan jù kan lọ. Ó ṣàlàyé pé iṣẹ́ ìdàgbàsókè tó ń wáyé ti mú ìgbéga bá ìpínlẹ̀ yìí látàrí bí ìpínlẹ̀ yìí ṣe ń gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó sì ń gbòòrò nínú ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tẹnumọ́ pé ìṣàkóso rẹ̀ yóò tẹ̀síwájú láti túbọ̀ mọ́ lé àwọn àṣeyọrí wọ̀nyí nípa títẹ̀síwájú ṣíṣe àmúṣe àwọn iṣẹ́ àkànṣe tí yóò túbọ̀ mú ìgbé ayé dẹrùn fáwọn ènìyàn ní ìmọrírì ìfọkàntán wọn nínú rẹ̀. Nínú ìwàásù rẹ̀ tó pè ní títóbi Jésù Kristi, olórí ìjọ ìràpadà Redeemed Christian Church of God lágbàáyé olùṣọ́-àgùntàn Enoch Adébóyè ṣàpèjúwe Jésù gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo sí ìgbàlà. Òun ni ọ̀nà àbáyọ sí gbogbo ìpèníjà ẹ̀dá. Lásìkò tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé ìhìnrere Jòhánù orí 14 ẹsẹ̀ 6, olùṣọ́-àgùntàn Adébóyè gba àwọn ènìyàn lámọ̀ràn láti máa gbọ́ràn sí àṣẹ Ọlọ́run pẹ̀lú ìtọ́ka pé kò sí ọ̀nà àbùjá láti làlùyọ yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run náà tó tẹnu mọ́ pé ọ̀run rere àti ọ̀run àpáàdé wà gba àwọn ènìyàn lámọ̀ràn láti fi ayé wọn fún Jésù Kristi kí wọ́n má bàa kábàámọ̀ nígbà tí ikú bá dé. Ogunlọ́gọ̀ àwọn èèkàn láwùjọ wa ló péjú pésẹ̀ síbi àṣàyàn orin Kérésìmesì náà níbi tí a ti rí aláṣẹ tẹ́lẹ̀rí nílẹ̀ wa bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti aya rẹ̀ olóyè Bọ́láńlé Ọbásanjọ́, aya gómìnà ìpínlẹ̀ Ògùn arábìnrin Bámidélé Abíọ́dún, igbákejì gómìnà onímọ̀ ẹ̀rọ Noemot Sàlàkọ́ Oyèdélé, gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Ògùn bàbá olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ wa àti ti ìpínlẹ̀ yìí, àwọn lọ́gàálọ́gàá nínú ìṣọba àti àwọn ará ìlú. Gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún pè fún àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn àjọ elétò ààbò láti túbọ̀ ró ètò ààbò lágbára sí i lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù léde yìí kí àmúgbòrò lè bá àwọn amúlùdùn àti ọrọ̀ ajé. Gómìnà Abíọ́dún pe ìpè lọ́jọ́bọ̀ lásìkò tó ṣíde ìpàdé
àjọ elétò ààbò lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù ti ẹ̀ka ìtọpinpin ọ̀tẹlẹ̀múyẹ́ tó wáyé nílùú Abẹ́òkúta. Gómìnà kọminú lórí ìpèníjà tó ń kojú ètò ààbò lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn, àmọ́ ó ṣàlàyé pé onírúurú àgbékalẹ̀ ètò ló ń wáyé láàrin ìpínlẹ̀ yìí àti ìpínlẹ̀ Èkó pẹ̀lú Ọ̀yọ́ láti wá ojútùú sáwọn ìpèníjà náà. Ó wá rọ àwọn àjọ elétò ààbò láti jígìrì wá ọ̀nà àbáyọ sáwọn ìpèníjà ààbò ọ̀hún, kí wọ́n sì foríkorí wá ojútùú sí ìwà ìjínigbé àti ìpànìyàn, ní pàtàkì ìwà ẹgbẹ́ òkùnkùn tó ń peléke tó mú ẹ̀mí lọ. Bákan náà ló gbóṣùbà fún àwọn àjọ elétò ààbò lórí akitiyan wọn fún ìdáàbòbò ẹ̀mí àti ohun ìní àwọn ará ìlú lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù. Ẹ̀yin ará, òun ni kájẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfàànà fún òjẹ́. Kò jù báyìí lọ lórí ètò Ìgbéga Ìpínlẹ̀ Ògùn tó ń kángun sí ayẹyẹ ọdún Kérésìmesì. Àkú ìpalẹ̀mọ́ ọdún, abáwá láyọ̀ lógo Èdùmàrè. Títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò Ìgbéga Ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta, lórúkọ Fẹ́mi Oríoyè, Bíọ́dún Fáṣọlá, Waheed Ògúnjọbí àti Bùkọ́lá Ọlátúnjí. Lèmi Olúwakẹ́mi Abdul-Salam dágbére pé ire lójú owó ń rí, ire lójú wa yóò máa rí. Ìgbéga Ìpínlẹ̀ Ògùn, àjọṣe gbogbo wa ni. OGBC 2 90.5